pé mi ni mò ń bóun sọ̀rọ̀ pẹ̀lú proof. Number one, tí ẹ bá gbàgbé, mo ti sọ rí pé èmi àti Kutubi ti jọ sọ̀rọ̀ lórí phone more than 2-3 times. èyí tẹ́ mú mọ̀ yìí irọ́ tẹ́ ń pa kì í ọlọ́mọṣà bá wa kárọ̀ yìí kú o èyí tó sì pè mí jò nínà lọ́sẹ̀ tó lọ tọ́rọ̀ nínà dẹjọ́ báyìí èyí ò náà gbà tí ó tún parọ́ mi ó lè mi àtòun mọ́ sọ̀rọ̀ lórí WhatsApp ó wá dọ́gbọ́n fáwọn èèyàn wá ní ẹ̀wọ́ DP rẹ̀ rẹ̀ ò jẹ́mọ́ ìwọ tí wọ́n náà bá ní fóònù lọ́wọ́ àwọn nọ́mbà tó stọ̀ wọ́n rí fóònù wọ́n ilé irọ́ tó clear ni kàn gbé fóònù jẹ́ náà wàá rí nọ́mbà tó stọ̀ wọ́n sọ gbé DP wá àbí ò gbé DP wá ṣé yóò gbé picture iná wá àbí kò gbé wá ẹ sì mọ fírémù rọ ẹ wà mọ ọ̀rọ̀ lórí irọ́ ẹ wà mọ dọ́gbọ́n dàrú máwọn èèyàn lójú gbogbo wọn tí wọn náà bá ní fóònù lọ́wọ́ lọ rí wo fóònù rẹ rí pé yóò ṣe bẹ́ẹ̀ so èmi ò wà wallahi alladhi la ilaha illa huwa ó ní mo ní nọ́mbà òun lọ́wọ́ díbà tí ń sọ yìí tún save nọ́mbà rẹ̀ ìyìn save ẹ̀ láti jọ́ tó ti kọ́kọ́ pè mí ìyìn sì tún save ẹ̀ dì sí náà ó lè mi àsọ ti sọ̀rọ̀ 3 hours rí irọ́ ló pa àsọ̀rọ̀ 3 hours rí ẹ̀ẹ̀mejì ni ó pè mí láyé alákọ̀ọ́kọ́ yìí ti pẹ́ ńgbà tọ́rọ̀ nǹkan kan jẹ́ ìkọ́kọ́ bẹ̀rẹ̀ so ọ̀rọ̀ ni ó kọ́kọ́ pè mí nǹkan bí ìṣẹ́jú mélòó mo ní mo ń drive mo ní ti máa débi tí n bá páàkì máa pé padà mo sì pé padà ńgbà mo páàkì tán gbáyà ìrọ́gbẹ́gbẹ́ a ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wájọ́ náà ń gbò tí di 1 hour ọ̀rọ̀ yẹn court èmi wá pé padà lálẹ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ kò ju bí 4 minutes lọ direct number alájọ́ ń pera àkejì WhatsApp ìjọ náà mo hàn káà sí wọ́n ti ẹ̀ jáwọ́ mi lọ́wọ́ bá já fa ìlẹ́ẹ̀kan náà a rí bí sọ̀rọ̀ 4 minutes pé ó dẹ̀ ló òun sẹ́ẹ̀tì fóònù òun pé tó bá ti pé 1 hour kó court ọ̀rọ̀ tá a sọ́njọ́ náà kò jù bá ń lọ ọjọ́ lọ́jọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní yìí tó pè mí lórí live program ìwọ lọ́rọ̀ tó wá ń pa gbígbà rí mi àti mọ́ sọ̀rọ̀ 3 hours àjọ mọ́ sọ̀rọ̀ lórí WhatsApp wo wá parọ́ yẹn pé wà á ẹ máa rí pé tẹ́ ẹ̀ bá rí nọ́mbà yẹn lọ́wọ́ ẹ̀ lé ní DP ẹ̀ irọ́ ló ń pa àfà irọ́ ni nàún ẹ̀yìn ẹ̀yìn ìwọ náà wo orí fóònù tiẹ̀ náà kọ́ mọ́ wo WhatsApp ṣé ọ̀hún rí DP àwọn èèyàn bọ́ ọmọ rí ń bẹ́ ọmọ rí nàún ọmọ rí jàmá mùsùlùmí ọlọ́mọ ṣàmọ́ ń dùnwájú ra wa lọ́wọ́ ti yàtọ̀tọ̀ síra wa o. Kutubi mọ̀ pé mi ni mò ń bóun sọ̀rọ̀ pẹ̀lú proof. Number one, tí ẹ bá gbàgbé mo ti sọ rí pé èmi àti Kutubi ti jọ sọ̀rọ̀ lórí phone more than 2-3 times. There was a day I sọ̀rọ̀ more than 3 hours. I called Kutubi by myself and Kutubi pè mí padà òun náà pè mí padà níjọ́ kejì. Ó ní nọ́mbà mi lọ́wọ́ mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. Abẹ́gbọ́. So that pé Kutubi sọ pé òun ò mẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn òun náà lo ọpọlọ ni. Kutubi àjọ ń sọ ọ̀rọ̀ dáadáa tó ti sọ nọ́mbà mi. Ipe o mọ̀ kí mo sọ̀rọ̀ yẹn Alikutubi ìyẹn yọ yẹn kúrò ńbẹ̀. Èmi ò ń sọ̀rọ̀ pé ó kò ní ẹni tí máa ní pé mo fẹ́ máa ọ̀rọ̀ Kutubi. Irú Kutubi yìí àti àwọn ẹ̀sà òkè àwọn òpònú kan tán níyàwó mẹ́rin wọ́n sẹ́ndì yẹn náà sí mi ní really exist jáde. Irú wọn ẹ̀mí ò lè má bá wọn fa nǹkan lórí social media because wọ́n ṣe oníjà mi. Àwọn ẹ̀dẹ̀ kẹ̀kẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ń sọ ohun tí wọ́n rí inú tíra díẹ̀ ní bó jẹ́ pé a lè gbọ́ra wáyé but àwọn àfọ́ oníkùránì yẹ̀sì àlúnákà aléyìkáyé àwọn náà máa ń dúró àwọn èèyàn bẹ́ẹ̀ ẹjọ́ máa lọ ná mímọ̀ ṣé Saidi bàbá yín bò sí yẹn gangan lèmi bá dúró Saidi gangan lèmi àti ẹjọ́ ń ta tí bá kọ̀ lórí Saidi ẹni tí mo tún ní ìdí inú yín gangan òun ní kèfèrí tó wà lábẹ́ platform Save Your Soul yẹn bọ̀dá Odùduwà nìbàdàn àwọn tèmi mí nìyẹn àwọn tájọ jẹ́ ẹgbẹ́ nìyẹn jẹ́ pé àjọ wà nínú ayé àjọ wà nínú campus àwọn tájọ wà nínú campus yẹn ní gbogbo ẹyin tó kù yẹn ẹ wò èmi ò kì í báyàn sọ̀rọ̀ ibi tí bá mọ̀ ni màá dúró sí gbogbo orú yẹn minority nìyẹn sínú ayé but ẹ jẹ́ n prove pé Kutubi ó mọ̀ nípa wípé dákun ìbúlódà ẹ dákun ìwálẹ̀ àbọ̀rọ̀ ró dẹ́dẹ̀ báyìí àbí àwọn madam báyìí ẹwà madam bó ti ró dẹ́dẹ̀ tán ró dẹ́dẹ̀ báyìí o ìbílẹ̀ wa ń lọ báyìí ó ga o ẹjọ́ tó tọ́ lọ́hún ẹ jẹ́ kí n máa ṣe ohun tèmi ń ṣe lọ́n tèmi o. tọ́ mo dẹ̀ máa proof pé Kutubi mọ̀ ń pa ẹ̀ mo máa proof ẹ̀ fún yín sìn ẹ mọ̀ pé tí àwọn bá fẹ́ báyàn sọ̀rọ̀ tó bá fẹ́ save nọ́mbà yàn lórí fóònù tí o bá ti save nọ́mbà ẹni ẹ sórí fóònù ẹ ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí gbogbo ẹni tó bá ní fóònù lọ́wọ́ orí fóònù ẹ sínsìn o tí o bá ti save nọ́mbà ẹni ẹ sórí fóònù ẹ
o ò lè rí dp ẹni yẹn lórí whatsapp ẹ. Fọ́tò tó bá fi ṣe dp o ò lè rí lórí whatsapp ẹ láíláí. Ẹ gbọ́ mi yé o. Tí o bá ní nọ́mbà yẹn lọ́wọ́ tó bá store nọ́mbà ẹ nìyẹn, tẹ́ni yẹn ò bá store nọ́mbà ẹ, tó bá lọ sórí whatsapp ẹni yẹn wàá rí ẹni yẹn lórí whatsapp but o ò ní rí fọ́tò dp ẹ. Torí pé kí ni? Torí pé kò store nọ́mbà tiẹ̀. Ṣùgbọ́n tó bá pé ẹni yẹn store nọ́mbà ẹ, ìwọ náà store nọ́mbà ẹ, ó máa rí fọ́tò dp ẹ, ìwọ náà máa rí fọ́tò dp ẹ. Alikutubi, ẹ wá wo Kutubi o tó ní òun ò ní nọ́mbà mi lọ́wọ́, òun mọ̀ kémi ni. Ẹ máa wo Kutubi o. Nọ́mbà Kutubi mo gbé jáde yìí o, ẹ ti rí. Alikutubi, mo sọ ẹ̀ pẹ̀lú Alikutubi Alusunna. Ẹ wò dp Kutubi lélẹ́yìí. Before ọjọ́ yẹn ló ti wà lọ́wọ́ mi orí WhatsApp láti máa ń sọ̀rọ̀ o. Òun ni Alikutubi. Orúkọ ènìyàn sálẹ̀. Ẹ ti rí DPL lélẹ́yìí. Orí WhatsApp láti máa ń sọ̀rọ̀ o. Orí WhatsApp la máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Kò yẹ kí bí a ṣe yẹ bẹ̀rẹ̀ o. Mi ìṣẹ̀jẹ̀ store ẹ o. Ọjọ́ tó pè mí orí WhatsApp ló ti pè mí o. Ọjọ́ tèmi náà pè orí WhatsApp mo ti pè o. Mo mọ̀ pé direct call ló ẹnjọ́ yẹn. Tí mi ìfẹ́ mistake bóyá kò sí lórí, bóyá kò tán kíní, kò tán internet, mo mọ̀ pé direct. So that lórí pé Kutubi ò mọ̀ pé mi ni mò ń sọ̀rọ̀ yẹn. Mọ̀mọ́ náà Kutubi mọ̀. Àmọ́ tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ mo ti gbọ́. Kókó tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé Saheed ní ìdí kó padà sí. Èyí tẹ́ mú mọ̀ yìí, irọ́ tẹ́ ń pa kì í, ọlọ́mọṣà bá wa kárọ̀ yìí kú o. Èyí tó sì pè mí ń jò ní náà lọ́sẹ̀ tó lọ tọ́rọ̀ ní náà dẹjọ́ báyìí. Èyí ò náà gbà tí ó tún parọ́ mi, ó lè mi àtòun máa ń sọ̀rọ̀ lórí WhatsApp. Ó wá dọ́gbọ́n fáwọn èèyàn wá ní ẹ wo DP rẹ̀ rẹ̀ o. Jàmọ́ ìwọ tí wọ́n náà bá ní fóònù lọ́wọ́, àwọn nọ́mbà tó store wọ́n rí fóònù wọ́n ilé irọ́ tó clear ni, kàn gbé fóònù jẹ́ náà wàá rí nọ́mbà tó store wọ́n ṣó gbé DP wá àbí ò gbé DP wá. Ṣé yóò gbé picture iná wá àbí kò gbé wá? Ẹ sì máa fírèmù rọ́ ẹ wà mọ ọ̀rọ̀ lórí irọ́, ẹ wà mọ dọ́gbọ́n dàrú máwọn èèyàn lójú. Gbogbo wọn tí wọ́n náà bá ní fóònù lọ́wọ́ lọ rí wo fóònù rẹ̀ ó rí pé yóò ṣe bẹ́ẹ̀. So èmi ò wà wallahi alladhi la ilaha illa huwa ní mo ní nọ́mbà òun lọ́wọ́. Díbà tí ń sọ yìí tún save nọ́mbà rẹ̀. In save ẹ̀ láti jọ́ tó ti kọ́kọ́ pè mí, in sì tún save ẹ̀ dì sí náà. Ó lè mi àsọ̀ ti sọ sọ̀rọ̀ 3 hours rí, irọ́ ló pa. Sọ̀rọ̀ 3 hours rí. Ẹ̀ẹ̀mejì ni ó pè mí láyé. Alákọ̀ọ́kọ́ yìí mo ti pẹ́ nígbà tọ́rọ̀ nǹkan kan jẹ́ ìṣẹ́kọ́kọ́ bẹ̀rẹ̀. So ọ̀rọ̀ ni ó kọ́kọ́ pè mí kan bí ìṣẹ́jú mélòó mo ní mo ń drive. Mo ní ti máa débi tí n bá páàkì máa pè padà. Mo sì pè padà ńgbà mo páàkì tán. Gbá ìyá ìrọ̀lẹ́gbẹ́gbẹ́ a ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wájọ́ náà ń gbò tí di 1 hour ọ̀rọ̀ yẹn cut. Èmi wá pè padà lálẹ́ òun náà lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ kò ju bí 4 minutes lọ direct number alájọ́ ń pera wà kejì WhatsApp. Ìjọ náà mo hàn káà sí wọ́n ti ẹ̀ jáwọ́ mi lọ́wọ́ bá já fa ìlẹ́ẹ̀kan náà a rí bí sọ̀rọ̀ 4 minutes. Pé ó dẹ̀ ló òun sẹ́ẹ̀tì fóònù òun pé tó bá ti pé 1 hour kó cut ọ̀rọ̀ tá a sọ́njọ́ náà kò ju bá ń lọ ọjọ́ lọ́jọ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ó ní yìí tó pè mí lórí live program. Ìwọ lọ́rọ̀ tó wá ń pa gbígbà ní mi àti mo ń sọ̀rọ̀ 3 hours àjọ mo ń sọ̀rọ̀ lórí WhatsApp wo wá parọ́ yẹn pé wà á ẹ máa rí pé tẹ́ ẹ̀ bá ní nọ́mbà lọ́wọ́ ẹ̀ lé ní DP ẹ̀ irọ́ ló ń pa àfà irọ́ ni nàún ẹ̀yìn ìwọ náà wo orí fóònù tiẹ̀ náà kọ́ ọmọ wo WhatsApp ṣé ọ̀hún rí DP àwọn èèyàn bọ́ ọmọ rí ń bẹ́ ọmọ rí nàún ọmọ rí. Jàmáà mùsùlùmí ọlọ́mọ ṣàánú wa níbi àlòkàn òun náà làwọn náà rí yìí o irọ́ tí wọ́n mọ̀ pa òun rèé ẹ dákun torí tọlọ́run ọ̀rọ̀ máa ń dùn wájú ra wa lọ́wọ́ wá ti yàtọ̀tọ̀ síra wa o a sì ọ̀rọ̀ náà àbáwá mú ìmọ̀ káwọn padà sọ yìí dẹ́nà ẹ̀ bá mọ gravity irọ́ tí wọ́n ń pa mọ́ àfa yìí ó lé o kán mọ parọ́ apààyàn mọ́ yàn kán mọ parọ́ páyàkìlà lè yàn kán gbọ́rọ̀ èèyàn gbangba pé nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣiṣẹ́ mọ́ tó jẹ́ pé wọ́n ń parọ́ mọ́ ni kán pé èèyàn yìí pé ńgbà náà inú ẹgbẹ́ òkùnkùn ló wà kán tún dídì lẹ ọmọ sísà kan náà sísà yẹn àwọn náà alájà yẹn pè mí bí abẹ́ òun mọ̀ye parọ́ wọn mi kí mi àtàbá Saheed ń bára wa sùn bí mi àtàbá Saheed yẹra wa lá ẹni náà mo ṣe ń pẹ́ẹ̀tì wọ́n gbà tí yẹn ń pẹ́ẹ̀tì ọmọdé ni pé alájà ẹni yìí parọ́ ni ọ̀rọ̀ yóò rí irọ́ sì ni ẹ̀yẹn irọ́ ló pa mẹ́ni náà ẹ̀yìn gbà náà ẹni náà ló ń kọ́ àkáǹtì sí ìyọ̀sùn lọ́wọ́ ẹni yóò mọ̀ ń pa àkáǹtì lóòótọ́ wọn àtàfà ìjọ mọ́ra wọn rí torí pẹ́jọ wà ń lo òyìnbó kì í sí wọ́n mọ́ra wọn rí wọ́n jọ ń yẹra wọn lálẹ́ àdẹ̀ pa irọ́ ìmọ̀ yẹn nìyí gbogbo àwọn irọ́ bẹ́ẹ̀ ẹ̀wù kan máa parọ́ mọ́ yàn ṣẹ̀mọ̀ láwọn ọ̀rọ̀ tó yẹ pé bí wọ́n tún ṣe pírẹsẹ́ǹtì ẹ̀ nígbà míì ẹ̀rú báyàn wọ́n ti sọ̀kan níjọ́ pé ìyẹn ló mọ̀ mí náà béèrè lọ́wọ́ ẹni tó sọ ó ní ọ̀rọ̀ pé àbí kíní ẹgbẹ́ òkùnkùn ni wọ́n pé lógo wọn yẹn pé lógo àwọn ẹgbẹ́ òkùnkùn ni ṣé nígbà tó lọ gbé píkṣọ̀ bíi láti jọ jòkó lóde kan wá
ẹjọ wà lóde tó gbé picture bẹ̀ wá báyìí tó wá ní ẹ wo bí táwọn ya sákù sí yìí o ẹ wo bẹ̀ dáadáa ẹ máa rí logo yẹn bẹ̀ o wàláhì mo dẹ̀ ń yí fóònù báyìí mo dẹ̀ ń yí báyìí ẹ ní rí nǹkan kan bẹ̀ ẹ dẹ̀ pé mọ̀ kí nǹkan yìí wá ń dùn òun tó ìfàṣẹ rí ní táìmù yẹn àwọn ayé náà wò ó pé àbẹ́ ẹgbẹ́ òkùnkùn logo ló kí ẹ dáa wọn pé àṣẹ ni ó ṣe àṣẹ ni tó tiẹ̀ wá ń tòsí olúwa rẹ̀ náà ló ṣe gbogbo àwọn irọ́ bẹ́ẹ̀ wọn ní pọn pámọ́yàn kárẹ̀ nìyẹn náà mọ́ bù má sọ ká tó máa sọ pé ẹni tó yẹ pé ọlọ́run ò dáhùn lóní sùúrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́yìn kíní kan tún bẹ tá a fẹ́ mọ̀ reality kan ni bọ́lọ̀ ṣe dá kálukú wa nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ ń bá ti rábà sáyẹ̀ jíjọ́ yẹn pé nature ẹni tí ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àfọ ògbà pẹ̀lẹ́ ti mọ̀ kó dẹ́ mọ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ táfọ ògbà kì í ṣe pé àfọ ń báyẹn jà nìkan táfà bá ń bẹ sọ̀rẹ́ gan tẹ́ bá jọ ń sọ̀rọ̀ gidi kan àfọ òníjẹ́ ẹ̀kan tó mọ́ serious ibi ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gbogbo ọ̀rọ̀ bí àtẹ̀yàn ń ṣeré pa náà ni so irú nature bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ fúnra wa tó tá a bá mọ̀ fúnra wa a mọ̀ ṣàbòsí ara wa tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ àwọn amọdọgọ máa lẹ nǹkan tẹni náà jẹ àmọ́ lẹ mọ́ra wa so gbúrú àwọn ọ̀rọ̀ yìí wọn ní máa wá pa mọ́ yàn kẹ́nìyẹn máa misbehave èyí tẹ́ mú mọ̀ yìí irọ́ tẹ́ ń pa kì í ọlọ́mọṣà bá wa kárọ̀ yìí kú èyí tó sì pè mí ń jò ní náà lọ́sẹ̀ tó lọ tọ́rọ̀ ní náà dẹjọ́ báyìí èyí wọn náà gbà tí ó tún parọ́ mi ó lè mi àtòun máa ń sọ̀rọ̀ lórí WhatsApp ó wá dọ́gbọ́n fáwọn èèyàn wá ní ẹ wo dp rẹ̀ rẹ̀ ò jẹ́mọ́ ìwọ tí wọn náà bá ní fóònù lọ́wọ́ àwọn nọ́mbà tó stọ̀ wọ́n rí fóònù wọ́n ilé ìrọ́ tó clear ni kàn gbé fóònù jẹ́ náà wàá rí nọ́mbà tó stọ̀ wọ́n ṣó gbé dp wá àbí ò gbé dp wá ṣé yóò gbé picture iná wá àbí kò gbé wá ẹ sì mọ fírémù rọ ẹ wà mọ ọ̀rọ̀ lórí irọ́ ẹ wà mọ dọ́gbọ́n dàrú máwọn èèyàn lójú gbogbo wọn tí wọn náà bá ní fóònù lọ́wọ́ lọ rí wo fóònù rẹ̀ rí pé yóò ṣe bẹ́ẹ̀ so èmi ò wà wallahi alladhi la ilaha illa hu ó ní mo ní nọ́mbà òun lọ́wọ́ díbà tí ń sọ yìí tún save nọ́mbà rẹ̀ ìyìn save ẹ̀ láti jọ́ tó ti kọ́kọ́ pè mí ìyìn sì tún save ẹ̀ dì sí náà ó lè mi àṣọ ti sọ sọ̀rọ̀ 3 hours rí irọ́ ló pa àṣọ̀rọ̀ 3 hours rí ẹ̀ẹ̀mejì ni ó pè mí láyé alákọ̀ọ́kọ́ yìí ti pẹ́ nígbà tọ́rọ̀ nǹkan kan jẹ́ ìṣẹ́kọ́kọ́ bẹ̀rẹ̀ so ọ̀rọ̀ ni ó kọ́kọ́ pè mí kan bí i ìṣẹ́jú mélòó mo ní mo ń drive mo ní ti máa débi tí n bá páàkì máa pé padà mo sì pé padà ńgbà mo páàkì tán gbá ìyá ìrọ̀ gbádágbá a sì sọ̀rọ̀ ọ̀rọ̀ wájọ́ náà ń gbò tí di 1 hour ọ̀rọ̀ yẹn court èmi wá pé padà lálẹ́ òun náà lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ kò ju bí 4 minutes lọ direct number alájọ́ ń pera àkẹ́sí WhatsApp ìjọ náà mo hàn ká àti wọ́n ti ẹ̀ jáwọ́ mi lọ́wọ́ bá já fáì lẹ́ẹ̀kan náà a rí ibi sọ̀rọ̀ 4 minutes pé ó dẹ̀ ló òun sẹ́ẹ̀tì fóònù òun pé tó bá ti pé 1 hour kó court ọ̀rọ̀ tá a sọ́njọ́ náà kò ju bá ń lọ ọjọ́ lọ́jọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní yìí tó pè mí lórí live program ìwọ lọ́rọ̀ tó wá ń pa pé ń gbà rí mi àti mọ́ sọ̀rọ̀ 3 hours àjọ mọ́ sọ̀rọ̀ lórí WhatsApp wo wá parọ́ yẹn pé wà á ẹ máa rí pé tẹ́ ẹ̀ bá ní nọ́mbà lọ́wọ́ ẹ̀ lé ní dp ẹ̀ irọ́ ló ń pa àfa irọ́ ni nàá ẹ̀yìn èèyàn ìwọ náà wo orí fóònù tiẹ̀ náà kọ́ ọmọ wo WhatsApp ṣé ọ̀hún rí dp àwọn èèyàn bọ́ ọmọ rí ń bẹ́ ọmọ rí nàá ọmọ rí jàmáà mùsùlùmí ọlọ́mọṣá. ok Kutubi mọ̀ pé mi ni mò ń bóun sọ̀rọ̀ pẹ̀lú proof number 1 tí ẹ bá gbàgbé mo ti sọ rí pé èmi àti Kutubi ti jọ sọ̀rọ̀ lórí phone more than 2-3 times there was a day a sọ̀rọ̀ more than 3 hours I called Kutubi by myself and Kutubi pè mí padà òun náà pè mí padà níjọ́ kejì ó ní nọ́mbà mi lọ́wọ́ mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ abẹ́gbọ́ so that pé Kutubi sọ pé òun ò mẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn òun náà lo ọpọlọ ni Kutubi àjọ ń sọ ọ̀rọ̀ dáadáa tó ti sọ nọ́mbà mi ipe ò mọ̀ kí mo sọ̀rọ̀ yẹn Alikutubi ìyẹn yọ̀ yẹn kúrò ń bẹ̀ èmi ò ń sọ̀rọ̀ pé ó kó ní ẹni tí máa ní pé mo fẹ́ máa ọ̀rọ̀. èyí tẹ́ mú mọ̀ yìí irọ́ tẹ́ ń pa kì í ọlọ́mọṣà bá wa kárọ̀ yìí kú èyí tó sì pè mí ń jò ní náà lọ́sẹ̀ tó lọ tọ́rọ̀ ní náà dẹjọ́ báyìí èyí wọn náà gbà tí ó tún parọ́ mi ó lè mi àtòun máa ń sọ̀rọ̀ lórí WhatsApp ó wá dọ́gbọ́n fáwọn èèyàn wá ní ẹ wo dp rẹ̀ rẹ̀ ò jẹ́mọ́ ìwọ tí wọn náà bá ní fóònù lọ́wọ́ àwọn nọ́mbà tó stọ̀ wọ́n rí fóònù wọ́n ilé ìrọ́ tó clear ni kàn gbé fóònù jẹ́ náà wàá rí nọ́mbà tó stọ̀ wọ́n ṣó gbé dp wá àbí ò gbé dp wá ṣé yóò gbé picture iná wá àbí kò gbé wá ẹ sì mọ fírémù rọ ẹ wà mọ ọ̀rọ̀ lórí irọ́ ẹ wà mọ dọ́gbọ́n dàrú máwọn èèyàn lójú gbogbo wọn tí wọn náà bá ní fóònù lọ́wọ́ lọ rí wo fóònù rẹ̀ rí pé yóò ṣe bẹ́ẹ̀ so èmi ò wà wallahi alladhi la ilaha illa hu ó ní mo ní nọ́mbà òun lọ́wọ́ díbà tí ń sọ yìí tún save nọ́mbà rẹ̀ ìyìn save ẹ̀ láti jọ́ tó ti kọ́kọ́ pè mí ìyìn sì tún save ẹ̀ dì sí náà ó lè mi àṣọ ti sọ sọ̀rọ̀ 3 hours rí irọ́ ló pa àṣọ̀rọ̀ 3 hours rí ẹ̀ẹ̀mejì ni ó pè mí láyé alákọ̀ọ́kọ́ yìí ti pẹ́ nígbà tọ́rọ̀ nǹkan kan jẹ́ ìṣẹ́kọ́kọ́ bẹ̀rẹ̀ so ọ̀rọ̀ ni ó kọ́kọ́ pè mí kan bí i ìṣẹ́jú mélòó mo ní mo ń drive
ó ní mo ní tí n bá débi tí n bá páàkì má pé padà mo sì pé padà ńgbà mo páàkì tán gba ìyá ìrọlá gbẹgbẹgbẹ a sì sọ̀rọ̀ ọ̀rọ̀ wájọ náà ń gbò tí di 1 hour ọ̀rọ̀ yẹn court èmi wá pé padà lálẹ́ òun náà lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ kò ju bí 4 minutes lọ direct number alájọ ń pera àkejì WhatsApp ìjọ náà mo hàn ká àti wọ́n ti ẹ̀ jáwọ́ mi lọ́wọ́ bá já fáì lẹ́ẹ̀kan náà a rí ibi sọ̀rọ̀ 4 minutes pé ó dẹ̀ ló òun sẹ́ẹ̀tì fóònù òun pé tó bá ti pé 1 hour kó court ọ̀rọ̀ tá a sọ́njọ́ náà kò jù bá ń lọ ọjọ́ lọ́jọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní yìí tó pè mí lórí live program ìwọ lọ́rọ̀ tó wá ń pa pé ń gbà rí mi àti mọ́ sọ̀rọ̀ 3 hours àjọ mọ́ sọ̀rọ̀ lórí WhatsApp wo wọ́n parọ́ yẹn pé wà á ẹ máa rí pé tẹ́ ẹ̀ bá ní nọ́mbà lọ́wọ́ ẹ̀ lé ní DP ẹ̀ irọ́ ló ń pa àfà irọ́ ni nàá ẹ̀yìn èèyàn ìwọ náà wo orí fóònù tiẹ̀ náà kọ́ ọmọ wo WhatsApp ṣé ọ̀hún rí DP àwọn èèyàn bọ́ ọmọ rí ń bẹ́ ọmọ rí nàá ọmọ rí jàmá mùsùlùmí ọlọ́mọ ṣàánú wa níbi àlòkàn òun náà làwọn náà rí yìí o irọ́ tí wọ́n máa pa òun rèé ọ̀rọ̀ máa ń dùn wájú ra wa lọ́wọ́ wá ti yàtọ̀tọ̀ síra wa o a sì ọ̀rọ̀ náà àbáwá mú ìmọ̀ káwọn padà sọ náà padà sọ yìí dẹ́nà ẹ̀ bá mọ gravity irọ́ tí wọ́n ń pa mọ́ àfa yìí ó lé o kán mọ parọ́ apààyàn mọ́ yàn kán mọ parọ́ páyàkìlà lè yàn kán gbọ́rọ̀ èèyàn gbangba pé nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣiṣẹ́ mọ́ tó jẹ́ pé wọ́n ń parọ́ mọ́ ni kán pé èèyàn yìí pé ńgbà náà inú ẹgbẹ́ òkùnkùn ló wà kán tún dídì lẹ ọmọ sísà kan náà sísà yẹn àwọn náà alájà yẹn pè mí bí àbẹ́ òun mọ̀ye parọ́ wọn mi kí mi àtàbá sáìdì ń bára wa sùn ibi àtàbá sáìdì yẹra wa ẹni náà mo ṣe ń pẹ́ẹ̀tì wọ́n gbà tí yẹn ń pẹ́ẹ̀tì ọmọdé ni pé alájà ẹni yìí parọ́ ni ọ̀rọ̀ yóò rí irọ́ sì ni ẹ̀yẹn irọ́ ló pa mẹ́ni náà ẹ̀yìn gbà náà ẹni náà ló ń kọ́ àkáǹtì sí ìyọ̀sùn lọ́wọ́ ẹni yóò mọ̀ ń pa àkáǹtì lóòótọ́ wọn àtàfà ìjọ mọ́ra wọn mọ́ra wọn rí torí pẹ́jọ wà ń lo òyìnbó kì í ṣe wọ́n mọ́ra wọn rí wọ́n jọ ń yẹra wọn lálẹ́ àdẹ̀ pa irọ́ ìmọ̀ yẹn nìyí gbogbo àwọn irọ́ bẹ́ẹ̀ ẹ̀wù kan máa parọ́ mọ́ yàn ṣẹ̀mọ̀ láwọn ọ̀rọ̀ tó yẹ pé bí wọ́n tún ṣe pírẹsẹ́ǹtì ẹ̀ nígbà míì ẹ̀rù ó báyàn wọ́n ti sọ̀kan níjọ́ pé ìyẹn ló mọ̀ mí náà béèrè lọ́wọ́ ẹni tó sọ ó ní ọ̀rọ̀ pé àbí kíní ẹgbẹ́ òkùnkùn ni wọ́n pé lógo wọn yẹn pé lógo àwọn ẹgbẹ́ òkùnkùn ni ṣé nígbà tó lọ gbé píkṣọ̀ bíi láti jọ jòkó lóde kan wá lẹ́jọ́ wà lóde tó gbé píkṣọ̀ bẹ̀ wá báyìí tó wá ní ẹ wo bí táwọn ya sákù sí yìí o ẹ wo bẹ̀ dáadáa ẹ máa rí lógo yẹn bẹ́ẹ̀ o wàláhì mo dẹ̀ ń yí fóònù báyìí mo dẹ̀ ń yí báyìí ẹ ní rí nǹkan kan bẹ́ẹ̀ ẹ dẹ̀ pé mọ̀ kí nǹkan yìí wá ń jò ó tó ìfàṣẹ rí ní táìmù yẹn àwọn àyínà wò ó pé àbẹ́ ẹgbẹ́ òkùnkùn lógo kí ẹ dáa wọn pé àṣẹ ni ó ṣe àṣẹ ni tó tiẹ̀ wá ń tòsí olúwa rẹ̀ náà ló ṣe gbogbo àwọn irọ́ bẹ́ẹ̀ wọn ní pọn pámọ́yàn kárẹ̀ nìyẹn náà mọ́ bù má sọ ká tó máa sọ pé ẹni tó yẹ pé ọlọ́run dáhùn ló ní sùúrù tẹ́lẹ̀ ṣẹ́yìn kíní kan tún bẹ tá a fẹ́ mọ̀ reality kan ni bọ́lọ̀ ṣe dá kálukú wa nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ ń bá ti rábà sáyẹ̀ jíjọ́ yìí pé nature ẹni tí ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àfọ ògbà pẹ̀lẹ́ ti mọ̀ kó dẹ́ mọ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ táfọ ògbà kì í ṣe pé àfọ ń báyẹn jà nìkan táfà bá ń bẹ sọ̀rẹ́ gan tẹ́ bá jọ ń sọ̀rọ̀ gidi kan àfọ òníjẹ́ ẹ̀kan tó mọ́ serious ibi ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gbogbo ọ̀rọ̀ bí àtẹ̀yàn ń ṣeré pa náà ni so irú nature bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ fúnra wa tó tá a bá èyí tẹ́ mú mọ̀ yìí irọ́ tẹ́ ń pa kì í ọlọ́mọṣà bá wa kárọ̀ yìí kú o èyí tó sì pè mí ń jò ní náà lọ́sẹ̀ tó lọ tọ́rọ̀ ní náà dẹjọ́ báyìí èyí ò náà gbà tí ó tún parọ́ mi ó lè mi àtòun mọ́ sọ̀rọ̀ lórí WhatsApp ó wá dọ́gbọ́n fáwọn èèyàn wá ní ẹ̀wọ́ DP rẹ̀ rẹ̀ ò jẹ́mọ́ ìwọ tí wọ́n náà bá ní fóònù lọ́wọ́ àwọn nọ́mbà tó stọ̀ wọ́n rí fóònù wọ́n ilé irọ́ tó clear ni kàn gbé fóònù jẹ́ náà wá rí nọ́mbà tó stọ̀ wọ́n ṣó gbé DP wá àbí ò gbé DP wá ṣé yóò gbé picture iná wá àbí kò gbé wá ẹ sì mọ fírémù rọ ẹ wà mọ ọ̀rọ̀ lórí irọ́ ẹ wà mọ dọ́gbọ́n dàrú máwọn èèyàn lójú gbogbo wọn tí wọ́n náà bá ní fóònù lọ́wọ́ lọ rí wo fóònù rẹ̀ rí pé yóò ṣe bẹ́ẹ̀ so èmi ò wallahi alladhi la ilaha illa huwa ó ní mo ní nọ́mbà òun lọ́wọ́ díbà tí ń sọ yìí tún save nọ́mbà rẹ̀ ìyìn save ẹ̀ láti jọ́ tó ti kọ́kọ́ pè mí ìyìn sì tún save ẹ̀ dì sí náà ó lè mi àsọ̀ ti sọ̀rọ̀ 3 hours rí irọ́ ló pa àsọ̀rọ̀ 3 hours rí ẹ̀ẹ̀mejì ni ó pè mí láyé alákọ̀ọ́kọ́ yìí ti pẹ́ ńgbà tọ́rọ̀ nǹkan jẹ́ ìṣẹ́kọ́kọ́ bẹ̀rẹ̀ so ọ̀rọ̀ ni ó kọ́kọ́ pè mí nǹkan bí ìṣẹ́jú mélòó mo ní mo ń drive mo ní ti máa débi tí n bá páàkì má pé padà mo sì pé padà ńgbà mo páàkì tán gba ìyá ìrọlá gbẹgbẹgbẹ a sì sọ̀rọ̀ ọ̀rọ̀ wájọ náà ń gbò tí di 1 hour ọ̀rọ̀ yẹn court èmi wá pé padà lálẹ́ òun náà lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ kò ju bí 4 minutes lọ direct number alájọ ń pera àkejì WhatsApp ìjọ náà mo hàn ká àti wọ́n ti ẹ̀ jáwọ́ mi lọ́wọ́ bá já fáì lẹ́ẹ̀kan náà a rí ibi sọ̀rọ̀ 4 minutes pé ó dẹ̀ ló òun sẹ́ẹ̀tì fóònù òun pé tó bá ti pé 1 hour kó court ọ̀rọ̀ tá a sọ́njọ́ náà kò jù bá ń lọ ọjọ́ lọ́jọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní yìí tó pè mí lórí live program ìwọ lọ́rọ̀ tó wá ń pa pé ń gbà rí mi àti mọ́ sọ̀rọ̀ 3 hours àjọ mọ́ sọ̀rọ̀ lórí WhatsApp wo wá parọ́ yẹn pé wà á ẹ máa rí pé tẹ́ ẹ̀ bá rí nọ́mbà lọ́wọ́ ẹ̀ lé ní DP ẹ̀ irọ́ ló ń pa àfà irọ́ ni nàá ẹ̀yìn èèyàn ìwọ náà wo orí fóònù tiẹ̀ náà kọ́ ọmọ wo WhatsApp ṣé ọ̀hún rí DP àwọn èèyàn bọ́ ọmọ rí ń bẹ́ ọmọ rí nàá ọmọ rí
jàmáà mùsùlùmí Ọlọ́run mọ́ ṣàánú wa níbi àlòkàn òun náà làwa náà rí yìí o ọ̀rọ̀ máa ń dùn wájú ra wa lọ wá ti yàtọ̀tọ̀ síra wa o a sì ọ̀rọ̀ náà àbáwá mọ̀ ìmọ̀ káwọn padà sọ yìí dẹ́nà ẹ bá mọ gravity irọ́ tí wọ́n ń pa mọ́ àfa yìí ó lé o kán mọ parọ́ apààyàn mọ́ yàn kán mọ parọ́ páyàkìlà lè yàn kán gbọ́rọ̀ èèyàn gbangba pé nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣiṣẹ́ mọ́ tó jẹ́ pé wọ́n ń parọ́ mọ́ ni kán pé èèyàn yìí pé ńgbà náà inú ẹgbẹ́ òkùnkùn ló wà kán tún dídì lẹ ọmọ sísà kan náà sísà yẹn àwọn náà alájà yẹn pè mí bí àbẹ́ òun mọ̀ye parọ́ wọn mi kí màtàbá sáìdì ń bára wa sùn kí màtàbá sáìdì yẹra wa lá ẹni náà mo ṣe ń pẹ́ẹ̀tì wọn gbà tí yẹn ń pẹ́ẹ̀tì ọmọdé ni bí alájà ẹni yìí parọ́ ni ọ̀rọ̀ yóò rí irọ́ sì ni ẹ̀yàn irọ́ ló pa mẹ́ni náà ẹ̀yìn gbà náà ẹni náà ló ń kọ́ àkáǹtì sí ìyọ̀sùn lọ́wọ́ ẹni yóò mọ̀ ń pa àkáǹtì lóòótọ́ wọn àtàfà ìjọ mọ́ra wọn mọ́ra wọn nítorí pẹ́jọ wà ń lo òyìnbó kìí ṣe wọ́n mọ́ra wọn rí wọ́n jọ ń yẹra wọn lálẹ́ àdẹ̀ pa irọ́ ìmọ̀ yẹn nìyí gbogbo àwọn irọ́ bẹ́ẹ̀ ẹ̀wù kan máa parọ́ mọ́ yàn ṣẹ̀mọ̀ láwọn ọ̀rọ̀ tó yẹ pé bí wọ́n tún ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ nígbà míì ẹ̀rù ó báyàn wọ́n ti sọ̀kan níjọ́ pé ìyẹn ló mẹ́mí náà béèrè lọ́wọ́ ẹni tó sọ ó ní ọ̀rọ̀ pé àbí kíní ẹgbẹ́ òkùnkùn ni wọ́n pé lógo wọn yẹn pé lógo àwọn ẹgbẹ́ òkùnkùn ni ṣé nígbà tó lọ gbé píkṣọ̀ bíi láti jọ jòkó lóde kan wá lẹ́jọ́ wà lóde tó gbé píkṣọ̀ bẹ̀ wá báyìí tó wá ní ẹ wo bí táwọn ya sákù sí yìí o ẹ wo bẹ̀ dáadáa ẹ máa rí lógo yẹn bẹ̀ o wàláhì mo dẹ̀ ń yí fóònù báyìí mo dẹ̀ ń yí báyìí ẹ ní rí nǹkan kan bẹ̀ ẹ dẹ̀ pé mọ̀ kí nǹkan yẹn wá ń jò ó tó ìfàṣẹ́ rí ní táìmù yẹn àwọn yìí náà wò ó pé àbẹ́ ẹgbẹ́ òkùnkùn lógo ló kí ẹ dáa wọn pé àṣẹ ni ó ṣe àṣẹ ni tó tiẹ̀ wá ń tòsí olúwa rẹ̀ náà ló ṣe gbogbo àwọn irọ́ bẹ́ẹ̀ wọn ní pọn pámọ́yàn kára ẹnìyẹn náà mọ́ bù má sọ ká tó máa sọ pé ẹni tó yẹ pé ọlọ́run ò dáhùn lóní sùúrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́yìn kíní kan tún bẹ tá a fẹ́ mọ̀ reality kan ni bọ́lọ̀ ṣe dá kálukú wa nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ ń bá ti rábà sáyẹ̀ jíjọ́ pé nature ẹni tí ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àfọ ògbà pẹ̀lẹ́ ti mọ̀ kó dẹ́ mọ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ táfọ ògbà kì í ṣe pé àfọ̀n bá yẹn jà nìkan táfà bá ń bẹ sọ̀rẹ́ gan tẹ́ bá jọ ń sọ̀rọ̀ gidi kan àfọ òníjẹ́ ẹ̀kan tó mọ́ serious níbi ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gbogbo ọ̀rọ̀ bí àtẹ̀yàn ń ṣeré pa náà ni so irú nature bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ fúnra wa tó tá a bá mọ̀ fúnra wa a mọ̀ ṣàbòsí ara wa tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ àwọn amọ̀dọ́gbọ́n mọ̀ lẹ nǹkan tẹ́ni náà jẹ́ a mọ̀ lẹ mọ́ra wa so gbúrú àwọn ọ̀rọ̀ ìwọ̀n ni mo wá pa mọ́ yàn kẹ́niyẹn mọ́ misbehave ṣùgbọ́n táwa ń bá fa àṣọ rèé tó ń fa tèmi ò lè mọ́ ní káfa ṣe sùúrù rèé ni pé bí yẹn bá ti wá gbéṣẹ́ dáwà dání kó mọ retí irú ẹ̀ wọ́n pa tó jù báyìí lọ fún Ànábì wa Muhammad òun mo ṣe máa ń kí àyà kan fún àfa ẹni wàá dùn páwọn náà ti wá ń ké gan nísìn àyà yẹn ni pé Ọlọ́run bá dídí sọ fún Ànábì ló wá ní wasbir ala ma yaqulun wahjurhum hajaran jamila Olúwa ní tó bá ti ń sọ gbogbo ẹ̀ mọ́ ní sùúrù lórí tí wọ́n máa wí o ìyẹn ó yẹ ká máa múnú àyà ni kó túmọ̀ sí pé wọ́n máa wí nǹkan lọ́nà ṣe ni wasbir ala ma yaqulun wọ́n máa wí nǹkan o àmọ́ máa ní sùúrù lórí tí wọ́n máa wí tó bá ti wá di pé wọ́n ń wí ẹ̀mí rẹ̀ ò fẹ́ gbé Olúwa ní wahjurhum pawọ́tì hajaran jamila Ọlọ́run tún ní ìpawọ́tì tó tún pawọ́tì ìpawọ́tì tí ó tún beautiful ni o ẹ tún wọn lọ́run Ọlọ́run kan ní pawọ́tì ìkọsọ́ di kan burúkú tún pawọ́tì lọ́nà tá a tún wò pé ẹwù bẹ́ẹ̀ ni ilẹ̀ ṣe kódà kò tiẹ̀ tún ṣe bí wà tó ń bá wa jà bọ́lọ́run ọba ṣe kọ́ wa nìyẹn ibi tẹ́mi ń bá fa tẹ́mi wá ń pe àfa àlọ́ lélẹ́yìí so àmì fún àfa lẹ́skíùsì gan-an níbi ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ sí wọn pé tó bá ṣèmí náà tó bá jẹ́ lòmíì náà tíyàn lè fara dà á bẹ́ẹ̀ gbogbo náà lọ́n ti ṣàṣejẹ yìí ó mọ̀ tó yẹ kó mọ̀ lè mọ́ tí ì tó nǹkan ẹ̀dàkùn jọ tóbìnrin kan bá jáde lọ́wọ́ sọ níbi ẹwọ oyún tó ń bẹ́nu mi yóò Akeem Kutubi ló fún mi ní yóò ẹ tí mọ̀ bí màá ṣe react pé àmì nílé tún lè present ẹ̀ bá àmọ́ mo bẹ Ọlọ́run gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń gbede Ọlọ́run dákun jẹ́ ó mọ bá hikman lẹ̀